ìjà míì tún lè ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ADC nítorí Àtíkù o. àwọn tí wọ́n ń ta póòlù fẹ́ràn kinní kan tí wọ́n ń pè ní permutation. ohun tí wọ́n fi ń ṣètò bí wọn yóò ti rí owó òyìnbó gbà nìyẹn tí wọn yóò ní àwọn ti jẹ. bí kò bá sí permutation kò sí póòlù, báńkà náà sì lè já létí láì ní rí kọ́bọ̀ kan jẹ. kò sí wa wípé Alhaji Atiku Abubakar ti ṣe oríṣiríṣi permutation, ó sì ti gbìyànjú láti rí i pé báńkà òun ò já létí. àmọ́ bí nǹkan ti ń lọ yìí, àfàìmọ̀ ní báńkà bàbá náà kò ní í já létí. ìdí ni pé lára ètò tí Àtíkù ṣe kalẹ̀ tẹ́lẹ̀ ni pé kò sí bí ìkòkò yóò ṣe gbomi tí yóò gbẹ̀yìn. bí Peter Obi bá wà nígi imú òun, kìnní náà yóò le díẹ̀ láti gbà, tàbí kí àwọn èèyàn máa yọ òun lẹ́nu pé kí òun fààyè sílẹ̀ fún ọkùnrin náà. nítorí bẹ́ẹ̀ ló ṣe fa Rotimi Amaechi, gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀, ẹni tó tún ṣe mínísítà fọ́dún 7 lábẹ́ Buhari, mọ́ra. Amaechi lérò lẹ́yìn nítorí nígbà tí ẹgbẹ́ òṣèlú APC ṣe ìdìbò abẹ́lé wọn ní 2022, Amaechi ló wà ní ipò kejì. òun ló ṣe ipò kejì sí Tinubu, ó sì ní ìbò tójú ti ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tí àwọn èèyàn ti lérò tẹ́lẹ̀ pé òun ni yóò tẹ̀lé Tinubu lọ, ìyẹn bí ò bá wọlé. láti ìgbà tí wọ́n sì ti dìbò tán ni Amaechi kò ti fẹ́ràn Bọ́lá Tinubu. tó bá di ọ̀rọ̀ òṣèlú, kò sí fúbò pé òun ò láìkí ọkùnrin tó ń dupò ààrẹ lórúkọ APC náà. òun fúnra ẹ̀ sì fẹnu sọ fún un pé òun ò ní tì í lẹ́yìn o, kó má pe òun sí kàmpéènì ẹ̀ kankan, nítorí ó ní òun mọ̀ pé èrú àti ète òṣèlú ni wọ́n lò fóun. nídìí èyí kò sẹ́ni tí Àtíkù tún fẹ́ràn tàbí tó fẹ́ lẹ́gbẹ̀ẹ́ ju ẹni tó kórìíra Tinubu tó bẹ́ẹ̀ yẹn lọ. nídàkejì, inú Àtíkù dùn pé ẹni tí yóò bá òun ṣẹ́ Òbí lẹ́yìn lòun ti rí yìí. ṣé gbogbo ọ̀nà ló ti wá pé kí Òbí ṣe igbákejì òun, àmọ́ gbogbo bí wọ́n ti ń fa Òbí lápá bẹ́ẹ̀ ló ń yọ bọ́rọ́ mọ́ wọn lọ́wọ́. ó sàn tẹnumọ́ pé òun ò wá láti ṣe igbákejì ẹnikẹ́ni o. àwọn èèyàn sì mọ̀ pé Àtíkù ló ń pòwe mọ́. láti ìgbà tí wọ́n ti fa Òbí tí kò nírù yìí ni Àtíkù ti fiṣu síná tó ń fojú wá ọ̀bẹ. bí Amaechi sì ti dé pẹ̀lú àwọn èèyàn tirẹ̀ tó sì ń sọ pé òun náà fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ alátakò ADC, ìdùnnú ọkùnrin Wàsíìrì Àdámáwá náà ni. bó ti ṣe rí Amaechi ló ti bẹ̀rẹ̀ sí yẹra díẹ̀díẹ̀ fún Òbí, pàápàá nígbà tí kò sí Nasiru El-Rufai tó ń múra láti ká a lọ́wọ́ kò pé kó má dupò ààrẹ kankan nílé. gbàrà tí Òbí pàápàá sì ti rí eléyìí tóun náà yọsẹ̀, inú Àtíkù dùn lẹ́gbẹ̀ẹ́ kan. nígbà tí àwọn èèyàn rí Muhammadu Hayatuddin tó jáde pé òun náà fẹ́ du ipò ààrẹ, kò sẹ́ni tó gba ọkùnrin náà gbọ́ o. wọ́n ní lára ìtẹ́ Àtíkù ni. kódà nígbà tí ọkùnrin náà gba fọ́ọ̀mù tó ń náwó kiri tó sì ń tẹnumọ́ pé òun fẹ́ dupò ààrẹ, àwọn èèyàn kò yéé sọ pé ìyẹn ò jẹ́ ẹnìkankan o, nítorí lára ète àti ọgbọ́n olóṣèlú tí Àtíkù máa ń lò ní pé tó bá di nígbẹ̀yìngbẹ́yìn ọkùnrin náà yóò jáde pé òun kò dupò ààrẹ mọ́, òun juwọ́ sílẹ̀ fún Àtíkù ni. ohun táwọn èèyàn ṣe ń sọ bẹ́ẹ̀ ni nítorí ohun tó ṣẹlẹ̀ nínú PDP ní 2022 tó jẹ́ bí Aminu Tambuwa tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Sokoto nígbà náà ṣe múra rẹpẹtẹ rèé, tó náwó tó nára tó sì ń yípo gbogbo Nàìjíríà kiri pé òun fẹ́ du ipò ààrẹ lóòótọ́ lórúkọ PDP ni. àmọ́ nígbà tó di ọjọ́ ìdìbò abẹ́lé yìí, pẹ̀lú gbogbo ariwo tí Tambuwa ti pa, pẹ̀lú gbogbo ìrìn tó ti rìn, níṣe ló dìde lójijì láàrin gbogbo àwọn èrò tó ní òun kò kojú Àtíkù mọ́ o, pé gbogbo ìbò àwọn ará ìpínlẹ̀ Sokoto àti tàwọn ìpínlẹ̀ Haúsá gbogbo tó kù tí wọ́n bá fẹ́ dì fún òun kí wọ́n má wulẹ̀ dì í fóun mọ́, Àtíkù ní kí wọ́n di ìbò náà fún, nítorí ẹni tí àwọn fẹ́ kó díje fún ipò ààrẹ náà nìyẹn. ọ̀rọ̀ náà bí Nyesom Wike nínú àti àwọn èèyàn míì tí wọ́n wá láti gúúsù, nítorí wọ́n ní Àríwá ló pàṣẹ fún Tambuwa pé kó yá jáwọ́ nínú ẹ̀, kó fi ìdíje náà sílẹ̀ fún Àtíkù, nítorí àwọn ló ń ṣojú aṣáájú Àríwá ni, pé ohun tó jẹ́ kí Tambuwa rìn sẹ́yìn nìyẹn. ọ̀rọ̀ náà ló sì bí àwọn Wike nínú tó ti ẹgbẹ́ òṣèlú PDP lébi tí wọ́n wà títí dòní yìí. ohun tí àwọn èèyàn ṣe gba Hayatuddin gbọ́ nìyẹn. wọ́n ní kò lè dé lọ́sàn-án gangan kó ní òun fẹ́ du ipò ààrẹ. asọ́tì ọ̀rọ̀ ní jẹ́ Kinni àná
pé kinní kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti jọ sọ láàrin ara wọn pé òun fẹ́ kojú Àtíkù àti àwọn tó bá kù yẹn. Wọ́n ní Àtíkù ló wá fọ̀gbọ́n ṣiṣẹ́ fún ni, ṣùgbọ́n Àtíkù fúnra ẹ̀ kò ronú bẹ́ẹ̀ tàbí kò fi hàn ẹnikẹ́ni pé èyí tí òun fẹ́ ṣe nìyẹn. Ó ní ọkàn nínú Rotimi Amaechi dáadáa. Òun náà ti mọ̀ pé tí ọ̀rọ̀ bá dé ibi tí eléwé ti ń já, tí olóògùn ti ń sá, Amaechi yóò gbà láti ṣe igbákejì òun, ohun tí Obi sì ń lérí kiri pé òun ò lè ṣe. Ọkùnrin olóṣèlú Rivers náà ni yóò ṣe é fóun. Ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ ti dàrú báyìí nìyẹn o, nítorí Amaechi náà ti bẹ̀rẹ̀ sí pariwo kiri, ó sì ń lọgun pé ipò ààrẹ Nàìjíríà lòun yóò dù, òun ò wá láti ṣe igbákejì ẹnikẹ́ni, òun ò sì ní ṣe igbákejì ààrẹ nínú òṣèlú Nàìjíríà láéláé. Ọkùnrin náà fúnra ẹ̀ ló ń sọ lórí tẹlifíṣàn Trust pé kò sí ipò tí òun lè dìmú mọ́. Òun ti ṣe gómìnà, òun ti ṣe olórí àwọn aṣòfin, òun sì ti ṣe mínísítà, òun sì ṣe gbogbo ohun tó yẹ kéèyàn ṣe nídìí òṣèlú. Òun ò tún lè ṣe igbákejì fẹ́nikẹ́ni mọ́. Àwọn tí wọ́n ń bá a sọ̀rọ̀ dárúkọ Àtíkù fún pé ṣé bí ọ̀rọ̀ ti ń lọ yìí, bí Àtíkù bá fi ipò igbákejì ààrẹ lọ pé ṣé kò ní gbà ni. Ọkùnrin náà fìbínú dáhùn, ó ní kí wọ́n má sọ bẹ́ẹ̀ mọ́ o, kí wọ́n má tilẹ̀ mẹ́nuba irú nǹkan bẹ́ẹ̀ rárá, nítorí Àtíkù pàápàá kò jẹ́ fi irú ipò bẹ́ẹ̀ lọ òun. Ó ní ní tòun Amaechi, òun kò fi 90 mílíọ̀nù náírà ra fọ́ọ̀mù ADC nítorí kí òun lè di igbákejì, òun rà á nítorí kí òun lè di ààrẹ ni. Ó ní kódà níbi tí àwọn bá dé yìí kò sí ohun tó ń jẹ́ kọ̀ǹsẹ́ńsọ̀ nínú ADC. Ìbò abẹ́lé làwọn yóò dì láti mú ẹni tí yóò du ipò ààrẹ. Ẹni tó bá sì ní òun ò gbà ni yóò fi ẹgbẹ́ náà sílẹ̀ fún gbogbo àwọn. Àwọn ọ̀rọ̀ tí Amaechi ń sọ yìí mú ìbẹ̀rù gidi bá Àtíkù àti àwọn ọmọlẹ́yìn ẹ̀. Pàápàá àwọn tí wọ́n ti rò pé tí Amaechi kò le, pé ó kàn wá láti wá bá àwọn kúnjọ ni, bí àwọn bá sì fún un ní ipò igbákejì ààrẹ, níṣe ni inú ẹ̀ yóò dùn nítorí ipò tí àwọn fẹ́ fún Obi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, tìdùnnú ni yóò sì fi gbà á. Ọ̀rọ̀ náà tilẹ̀ túbọ̀ dàrú sí nítorí Hayatudeen tí àwọn kan ti rò pé yóò padà fi ìdíje sílẹ̀ fún Àtíkù tí ọ̀rọ̀ bá dé ojú ẹ̀. Òun náà ti bẹ̀rẹ̀ sí jáde o, òun gan lókù tó ń ṣáájú báyìí, tó ń ṣàlàyé ìdí tí àwọn Àríwá àti àwọn olóṣèlú Haúsá nínú ADC kò ṣe gbọ́dọ̀ fa Àtíkù kalẹ̀. Wọ́n ló ń sọ pé bó tiẹ̀ jẹ́ pé òun náà kì í ṣe ọmọdé, síbẹ̀ ọjọ́ orí òun jìnnà sí ti Àtíkù. Báwo ni àwọn Àríwá yóò ṣe wá fi òun tí òun jẹ́ ọmọ ọdún 72 72 sílẹ̀ tí wọn yóò wá lọ mú bàbá 80 ọdún. Lọ́rọ̀ kan, àdàbà Hayatudeen kò wá oúnjẹ sọ́fun òrófò Àtíkù rárá. Ohun tí òun náà yóò rí mú ló ń lé kiri, torí òun náà ti takú pé pámárì yẹn gan lòun fẹ́, kò sí ohun tó ń jẹ́ kọ̀ǹsẹ́ńsọ̀. Bẹ́ẹ̀ ló ṣe pé àwọn 3 ni wọ́n ti gba fọ́ọ̀mù ẹgbẹ́ ADC láti di ààrẹ: Àtíkù fúnra ẹ̀, Hayatudeen àti Amaechi. Nínú àwọn 3 yàtọ̀ sí Àtíkù nìkan kò sẹ́ni tó sọ̀rọ̀ tàbí tó faramọ́ ọ̀rọ̀ kọ̀ǹsẹ́ńsọ̀ pé kí wọ́n pìmọ̀ pọ̀ fa ẹnìkan kalẹ̀. Rárá, ohun tí àwọn méjèèjì tó kù yìí ń sọ ni pé ìbò abẹ́lé pámárì nìkan làwọn fẹ́ ṣe. ADC ti fi ìbò abẹ́lé ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ wọn yìí sí ọjọ́ Monday, ọjọ́ Ajé, ọjọ́ 25 oṣù yìí. Lieli Moke tí í ṣe gómìnà Cross River tẹ́lẹ̀ àti Abdulfatah Ahmed tí í ṣe gómìnà Kwara tẹ́lẹ̀ ni wọ́n ń ṣe alága fún ìgbìmọ̀ tí yóò ṣètò náà. Wọ́n sì ti múra, bẹ́ẹ̀ ni wọ́n ti pàdé lóríṣiríṣi tí wọ́n ti ṣe àyẹ̀wò fún àwọn tó fẹ́ dupò náà. Àwọn Ìmọ̀kè ti pe àwọn 3, ìyẹn Àtíkù, Amaechi àti Hayatudeen, wọ́n sì ti bá wọn sọ̀rọ̀. Àwọn náà sì ti ṣàlàyé ohun gbogbo tí àwọn yóò ṣe bí àwọn bá di ààrẹ. Àwọn 3 ní ìgbìmọ̀ tó yẹ̀ wọ́n wò yìí sọ pé wọ́n páàsì, wọ́n ní wọ́n yege, wọn yóò sì kojú ara wọn níbi ìbò pámárì ni, kò sóhun tí yóò tún dá wọn dúró mọ́. Bó tilẹ̀ jẹ́ ìṣòro oríṣiríṣi ló wà lọ́rùn ADC fúnra ẹ̀ nílé ẹjọ́, síbẹ̀ àwọn tí wọ́n ń ṣètò náà ní kò séwu pé kò sí kinní kan tí ilé ẹjọ́ kan yóò ṣe fáwọn mọ́. Olùdíje tí àwọn bá fà kalẹ̀ yóò dupò náà yóò sì wọlé, torí ẹgbẹ́ náà kò ní májẹ̀mú míì ju láti gbàjọba lọ́wọ́ àwọn Tinubu tí wọ́n wà níbẹ̀ báyìí lọ. Kódà Bọ́lájí Abdullahi tí ṣe alukoro fún ẹgbẹ́ náà sọ pé kò sí kinní kan nínú APC tí àwọn èèyàn ń rọ́ lọ yẹn, pé tí kì í bá ṣe pé APC wà níjọba ni ẹgbẹ́ náà ìbá ti kú tipẹ́tipẹ́. Ìyẹn ni pé bí ADC bá fi lè gbàjọba yìí, APC yóò gbẹ́mìí mì ni.
àmọ́ o àyàngbé ajá nìyẹn, àyàngbé ajá dùn dáadáa ṣùgbọ́n kò wá ku ohun tí èèyàn yóò máa jẹ kí ajá tó gbẹ. ètò tí Àtíkù là kalẹ̀ ló ń fẹ́ bọ́ sórí yìí. bí Àtíkù bá sì fi lè jábọ́ nínú ìbò ADC ìyẹn ìbò abẹ́lé wọn, ta ni yóò náwó ìbò tó kù? ta ni yóò ṣe àtìlẹ́yìn gidi fẹ́gbẹ́ wọn? èyí làwọn amòye ọ̀rọ̀ òṣèlú ṣe sọ pé níbi tí ọ̀rọ̀ ADC dé dúró báyìí kéèyàn ṣàjókòó kó máa wòran. nígbà tí yóò bá fi di ìparí ọ̀sẹ̀ tó ń bọ̀, ibi tí ẹgbẹ́ náà ń lọ gan-an yóò fojú hàn sí gbogbo èèyàn. bó sì tilẹ̀ jẹ́ pé àwọn kan ń fapá jánu pé kí Àtíkù má tún ba ẹgbẹ́ ADC jẹ́ bó ṣe ba PDP jẹ́, síbẹ̀ àwọn ọmọlẹ́yìn tiẹ̀ ní kí wọ́n yéé pariwo pé kò sí nǹkan kan níbẹ̀. democracy ni gbogbo ohun tí Àtíkù ń ṣe, àti pé níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ democracy ní Nàìjíríà báyìí, òòṣà tí yóò ṣe bí Ògún kò sí lágbẹ̀dẹ, Àtíkù ní bàbá. bí bàbá yóò bá wá wọlé ìbò bí kò ní wọlé ìbò, ìyẹn ni ò tí ì sẹ́ni tó lè sọ o. Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ Àtíkù àti àwọn tí wọ́n jọ fẹ́ du ipò ààrẹ láti inú ẹgbẹ́ ADC yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.